ọ̀tọ̀ lóbìnrin òbírí ọ̀tọ̀ lóbìnrin tó yàwó ọ̀tọ̀ láya tó yarin ọ̀tọ̀ láya tó tún wá ṣe ìyá àwọn ọmọ ẹ̀ kalẹ̀ kò síbi tí bá dé láyé ìmọ̀ mi mo máa ń fọwọ́ sọ̀yà báyìí ni pé mo ní ìyá kan ó dájú ẹgbẹgbẹ̀rún ìyá lọ. ṣé kò yẹ kí òye ayé ti yẹ pé gbogbo aláǹgbá ló dànù délẹ̀ àmọ́ etí náà rùn náà. ọ̀rọ̀ àwọn aṣẹ́ àríṣẹ́ inú ló fẹ́ máa frustrate mi ó ti sú mi. ṣé ìwọ ò mọ̀ wípé ìwọ̀sí tó wà nínú pé ká máa báyàn ṣiṣẹ́ ó pọ̀ tí ò ló ń kà á bọ̀sibọ̀sí wípé wàá wáṣẹ́ káàkiri. Now, Sarah is on her way to your company. Make sure wípé o fún iṣẹ́ ní ìbẹ̀. Adìyẹ òpèpè mi ń báwò jẹ́ ṣọ̀rẹ́ ó ṣe bẹ́ẹ̀ yẹ tó ṣe bá wọ ọmọ ni ẹ. Kí má ti ṣe nǹkan kékeré ní báyìí àti máa tún tó sókè a máa fojú gbà bí ìmọ̀ nǹkan tí mo ṣe fún. Kọ́ mi láti máa jókòó ti ọlà ọlọ́lá àbí láti máa ranjú ti ọlà ọlọ́lá kò jẹ́ kí yẹn stick sínú brain ẹ̀. Mo ti rò pé bóyá ká ti gbé pamọ́ for the meantime so that lè jẹ́ kó ọmọ mi gbọ́ràn sí mi lẹ́nu. Àgọ́lé wọ́ọ̀kì mo bọ́lá love mi ju kí n máa pín heart mi pẹ̀lú lómi. Ó kàn jẹ́ pé kò dá kéèyàn má ní alternative ni nítorí tómi odò bá kọ̀ tí ò sun omi òjò á dẹ̀ rọ̀ wálẹ̀ ara tó nílé tàlejò wọ́n á lè jọ máa ṣàṣepọ̀ nírọ̀wọ́ nírọ̀sẹ̀. alternative. Ọ̀rẹ́ ibi báyìí ló wà àwọn bíbí má ti báyìí ló kọjá ẹ̀kọ́. Ó wù mí kí n mọ ìdí tẹ́ni ẹ fi rò pé èmi ló yẹ kóun ṣàkóbá bẹ́ẹ̀ yẹn fún. Mo ní láti tọpinpin ẹ̀. Mo fẹ́ mọ ẹni tó ń gbé inú òkùnkùn tá a fà sínú ìmọ́lẹ̀ mi. What? Ṣé bí ìtàn ló ń di ìrírí àwọn àgbà báyìí ló sì ń ṣàtọ́kùn fún kìlọ̀. Wọ́n rí ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ Sarah pẹ̀lú fingerprint ẹ̀. Sarah báwo ló ṣe fẹ́ bọ́ nínú wàhálà yìí?